fúyẹ́ lẹ̀ fúfú gbé gbẹ̀dẹ̀ ní ẹ máa rọ̀ ojú ọ̀rọ̀ ṣe tiẹ̀ níwọ̀n bá ojú iná ló fi mọ́ òsínbàṣà ṣe tiẹ̀ níwọ̀n etí iná ló fi mọ́ ògiri wọ̀ yítakú tiẹ̀ lẹ́ẹ̀mejì ẹ máa bọ̀ gbẹ̀dẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ bàbá délé olúwo là dé sí bàbá jà ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà ní òjẹ́ ráyè délé olúwo ní bàbá dẹ̀ndẹ̀ ń sáwó ròde ìbàdàn. pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ bàbá délé olúwo là dé sí bàbá jà ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ìyá ó dò gbèrègbèrè báyìí nǹkan bá ṣe lóògùn gbàgede láti tú. èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣán gbangba. ó yá àtẹ̀yìn àtàwa ó dojú òrìṣà. gíjà kan ẹ balẹ̀ lẹ́rù àti àdójú bí tóbi ti fẹ́. nínú gbé fínà àti pàbọ̀sà kọ̀rọ̀ wọ̀n onídà lòdì lẹ́sọ̀ ikú ńlá onídà lòdì lárẹ́ ọ̀rọ̀ gbàfẹ́ wọn kì í jẹni lẹ́ẹ̀mejì. ẹ̀kan ni kú pa ni. Fún ní rèé tí mo rí ní dúdú ibẹ̀ ni mo ti bá aṣọ pupa. ẹ wá sí kóṣì yìí ẹ wá sí kóṣì yìí. ojúmọ́ aroní dàgbà ìbẹ̀rù gbójó awo wọn sì máa dárúgbà. ẹ fara hàn. ẹ dúró bẹ́ẹ̀ ṣe wà ọ́. ẹ dàgbà sókè. ẹ káre ẹ káre ẹ káre ẹ wo bí ẹ má síjú fẹ́ nìkan kan. iṣẹ́ ńlá lẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe yìí. ó lè tààrà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìjà yìí ìpọ́nrí yín ìpìlọ́wà nínú yàrá tí mo ti mú yín jáde ká tó wá bí níjẹ̀rin ẹ padà síbẹ̀. ìyá. àwọn oúnjẹ. àwọn ọmọ ẹrù tí wọ́n rù wọn tí mọ irú ẹrù tó wà ń bẹ̀. wọnú ilé lọ sọ fún àwọn èèwọ̀ tó wà nídìí tí wọ́n ṣe. òkùnkùn. òkùnkùn. ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀. òru. Ai! Òru là fi dájọ́ òkun. Ibikíbi tí wọ́n bá wà lọ béèrè àwọn ìbéèrè wọn lọ́wọ́ wọn kí wọ́n sì dáhùn rẹ̀ pẹ̀lú rẹ̀. ṣé gbogbo yín ní ẹ̀kọ́ ètùtù yín ti pé ṣe ń lọ pẹ́ẹ́pẹ́. bẹ́ẹ̀ni. ó yá ẹ dídú yín. kẹ́ ẹ máa tọrọ ohun tẹ́ ẹ bá ń fẹ́. ojú yín tó dùn ẹ má lajú.
òkèrè ń ṣe tiẹ̀ lódò ìgbẹ́jà ní kéésì ọ̀kàsá ń ṣe tiẹ̀ lódò omi ní fi wẹ̀ ẹ lajú ẹ dìde ẹ dàgbàsókè. ẹran tí ń bẹnu àtẹ̀tẹ̀ gbé lọ́wọ́ wọn ẹ fẹ́nu gbé. ẹ ti jẹ̀mí sí ẹ ti jèrè ṣé ẹ rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ń ojú àtẹ kan náà ní gbogbo yín wà ẹran tẹ́ ẹ jẹun bẹ́ẹ̀ làṣà ṣe gbé tiẹ̀ kì í jẹ́ kí nǹkan kan kì í di lọ́wọ́. bẹ́ẹ̀ni. ìyá dùn. bàbá kì í dára ẹ̀ dì. ẹ dìkú ọwọ́ ọ̀tún ẹnà wájú. ẹ yàwó. ẹ ti yàwó. bóyá afẹ́fẹ́ iṣẹ́ kan sókè mi tí wọ́n gbé fún yín lálẹ́ inú afẹ́fẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ làwọn ẹ mú lọ́wọ́ kẹ́ ẹ wá dì mú lọ́wọ́ ẹ ti mú ẹ rà afẹ́fẹ́ mú ṣe ẹ rà afẹ́fẹ́ mú ẹsẹ̀ parí iṣẹ́ ó dijọ́ tí wọ́n bá rà afẹ́fẹ́ mú kí wọ́n tó rí i mú. ẹ gbìyànjú fún wa dáadáa ládùúgbò wa yẹn ohun tí àwọn olè yẹn tí wọ́n ń ṣe kò kéré ṣùgbọ́n nítorí àwọn ọlọ́pàá tẹ fún wa àwọn kápá wọn wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o wọ́n ń gbìyànjú gidi ohun tí mo ṣe wá bí ni pé a tún wá fẹ́ àwọn ọlọ́pàá sí torí àwọn olè yẹn wọ́n pọ̀ sí lójoojúmọ́ ni a fẹ́ kẹ́ fún wa lọ́lọ́pàá sí èmi gangan fún ara mi personally mo fẹ́ ọlọ́pàá tó máa tiẹ̀ wà lẹ́nu géètì mi gbogbo ohun tó bá gbà ni máa fún gbogbo tó bá máa ná mi mo ṣetán. ìyáàfin mo dúpẹ́ púpọ̀ fún nǹkan kan tí ẹ sọ ìyáàfin Adedimeji wípé àwọn ọlọ́pàá à ń gbìyànjú agbára wa bẹ́ẹ̀ ni a ti gbìyànjú láti ti ọwọ́ àwọn ọmọ tí ó ń ṣiṣẹ́ ibi ní àdúgbò ìbọ̀lẹ̀ pàápàá jùlọ ẹ̀mí kókó nǹkan tí mo wá bí fún nìyẹn láti jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ rádaràda ni wọ́n ṣe iṣẹ́ tí àwọn ẹni ẹlẹ́ni ti jìyà fún láìmọye ọdún wọ́n lè dé ní alẹ́ ọjọ́ kan kódà wọ́n wá láàárọ̀ kùtùkùtù láti wá gba gbogbo ẹ̀ dànù lọ́wọ́ wọn àwọn ọmọ tó níbi tí wọ́n nírun tí wọ́n ṣiṣẹ́ rádaràda yìí tó ti yé yín nípa pé ká fún yín ní ọlọ́pàá sí ní àdúgbò àwa náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ o tó ti yé yín sìn àti gbọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn bọ́ìsì tó ti dé sí àdúgbò láti tún máa ṣiṣẹ́ wọn rádaràda ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ adigunjalè ni wọ́n pè wọ́n àbí ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tiwa adigunjakú ni nítorí tí ọwọ́ òfin ìṣègùn ọlọ́pàá bá bá adigunjalè ikú ló kàn lẹ́yìn ẹ̀ ìdí nìyẹn tá a fi ń pè ní adigunjalè ikú ẹ̀yin fi wọ́n sílẹ̀ nípa yẹn àwọn tẹ̀lé ká wá sí àdúgbò yín àwa wọn síbẹ̀ àwọn tẹ̀lé lẹ́fẹ́ lọ́dọ̀ yín náà kò sí wàhálà bẹ́ẹ̀ fẹ́ 20 ọlọ́pàá wà lé bẹ́ẹ̀ fẹ́ 30 ọlọ́pàá wà lé bẹ́ẹ̀ fẹ́ 100 ọlọ́pàá wà bẹ́ẹ̀ fún yín ẹni mọ̀ pé ẹnu òfìfo ń kọ́ láti ẹ̀ tí mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ gbìyànjú láti náwó sí wa láti gbé iṣẹ́ ìní arugẹ tó ti yẹ yín sì pọ̀ síbẹ̀síbẹ̀sí ẹ má wọrí. a máa ti ọwọ́ ṣèkún àwọn olè yìí a máa ti bọ̀lẹ̀ pátápátá ni tó ti yẹ yín sìn gbogbo nǹkan tí ẹ bá ti fẹ́ pátápátá abẹ́gbọ́ a ṣetán láti ṣe fún yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ aráàlú tí a jẹ́ sí yín náà làwọn ìgbìyànjú láti ṣe. kí ọ̀lẹ́ ọ̀yà lúrú mọ́ìmọ́ yìí epo sálọ ọ̀lẹ́ lòdò mọ́ìmọ́ yìí epo ọ̀lẹ́ lòdò ẹ sọ̀rọ̀. ọ̀kúpì ìbọ̀jẹ̀. ariwoke lókè ibà o alájà ni mo júbà. àmúdá o gbúrò ohun àwọn awo àìwò. tẹ́ ẹ bá wò
ẹ rí pé ọwọ́ ẹ̀yìn báyìí ni ariwo yẹn ti ń wá. bẹ́ẹ̀ni. ẹ rí pé ó ń súnmọ́ wa bọ̀. ẹ jẹ́ ká dúró dè wọ́n bí bàbá dẹ̀dẹ̀ àgbọ̀n tó ń bá bọ̀ ká dúró. Ifá wá yẹ kúkúrò lórí ìtàwọn lẹ́yìn o. Kí lẹ́yìn dúró wá? Tẹ́lẹ̀ sọ̀hún, ojú yín fọ́ ni àbí etí yín di. Ẹ gbọ́ pé wọ́n ń fi òpó àwọn lẹ́yìn ni. àgbọ̀. wípé wo kú. àgbọ̀. bàbá mọ̀ ní àní dúró àfojú di yín. àgbọ̀. Ó já mo di ojú mi tí ẹ bá fẹ́ fi ẹni wẹ́wu ẹjọ́ báyìí. ṣé báyìí. Súndùrú bàbá mi lé. ó dá o. Pẹ́tẹ́ yẹ kú pẹ́tẹ́ yẹ kú. Pẹ́tẹ́pẹ́tẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà. Ọ̀tá ọ̀nà àfojú péré lójú pápá ìjì ọ̀yẹ̀ tó ń lọ yẹ kúkúrò lórí awo. Ifá wá yẹ kúkúrò lórí ìtàwọn náà yìí o. níbìrin ṣoṣù ọ̀pinnu ilé yìí. mo ṣì mú ti ibi báyìí gangan ni. ibi dàpọ̀. Mr. màmá àṣìníbi tá à ń lọ àkànfẹ́ sáré yà ká fi bíbá ìṣeré ọ̀hún ẹ gbádùn ẹ sáré dá mi lọ. ìyá mi ò parọ́ ẹlẹ́dẹ̀ gbọ́ wàláì tàláì ọlọ́run tó jọ dá wa ń gbọ́ pé mi ò parọ́ kò sówó kankan lọ́wọ́ mi. dáhùn náà. Ìwọ ó ti gbàgbé ní sálọ wojú mi tó sọ pé 750,000 naira ìwà àti mọ́mí ẹ̀ ń gbé lọ sọ́jà lọ́la níbo ló wà ikú máa pàjá ẹ̀ tó wà jẹ́wọ́ sí mọ́mí ẹ̀ jẹ́wọ́. ṣé nǹkan ò mú ẹ kí n jẹ́wọ́ kí ni owó wo ló wà lọ́ọ́ mi ṣé mo lówó ni. màmá mo gbọ́ pé o lọ mẹ́ka true of us. mi ì lọ mẹ́ka. ó dẹ̀ ń parọ́ tí n bá gbé bàtà lé ẹ mọ́lẹ̀ tó fọ́n sí ara ẹ pé mo dájú màmá mi ò fẹ́ ṣẹ̀ corporate alright náwó ẹ sókè náà síbí. jọjọjọjọjọ. ṣé kò dáhùn. má ṣe bẹ́ẹ̀. o fẹ́ kó dáhùn o rẹ́dí àbó rẹ́dí. sórí owó wà nílé lóòótọ́ owó tó ń sọ yẹn kì í ṣe owó mi owó olówó di lóòótọ́ ni 750 ni àmọ́ mo ti ná 50,000 bẹ́ẹ̀ 700 ló kù bẹ́ẹ̀ owó olówó di èmi kọ́ mo ní ó mọ̀. ẹ tún ló jáde àtọwọ́ olówó àtọwọ́ ẹni kọ́lọ́ má fi kàn wọ́n wa ẹ jẹ́ wọlé ká gbọ́wọ́ jáde jọ kí ni problem yín. màmá ẹ wá ẹ corporate mi ò rán yín o ẹ ti gbọ́. ẹ bá ń gbọ́ scorpion mi ò rán yín o ẹ gba ilé ìtẹ́ tó máa gbọ̀n. ẹ kọ ìjà gbàdàgbàdà àti ọdún ọdún bọ́ tí bá tẹ̀ ẹ pa ó máa kú lọ́wọ́ kan ni ìyá ẹ̀. wash and shadow. má jẹ́ òpẹ́ o àárọ̀ lọ́jà àárọ̀ lọ́jà o. ẹ dojú bọ́lẹ̀ ẹ kàn lọ ṣe rẹpẹtẹ. fine girl. ṣé mo dúpẹ́. wàá wá bí láti yẹ. màá need more information. ọgbọ́n tó bá wù yẹn lè máa display àwòrán yìí o.
When money dey come. Hey. Ìdàpọ̀. Owó ẹ̀dá. Bẹ́ẹ̀ náà ni. Afẹ́lẹ́lẹ́lẹ́ kó wá gbọ́n máa wò rìnrìn àjò. Madam, èmi ni mo sọ wípé tí ẹ bá ti kọ statement tán wípé kí wọ́n jẹ́ kẹ́ wọlé. Ẹ jọ báwo ló ṣe ṣẹlẹ̀ kọ́kọ́. DPO, mi ò rírú ẹ̀rí láyé mi. Mi ò rírú ẹ̀rí láyé mi sẹ́. Nígbà tí àwọn ará bíi dé, níṣe ni ariwo là ń gbọ́ tó jẹ́ wípé gbogbo aráàlú wọ́n fọ́nká. Àwọn ọlọ́pàá pàápàá wọ́n sá lọ ni. A kàn ń gbọ́ àìwò ẹni wò ó kú pì àìwò. Níṣe ni mo rò pé àwọn olóró ni. Èmi tiẹ̀ ń dánú bínú lé wípé wáyé táwọn ará bíbá yìí fẹ́ gbé ọ̀rọ̀ jáde tí wọ́n tiẹ̀ sọ. Àṣà àwọn ọmọ burúkú yẹn ló dọ́gbọ́n kọ́gbọ́n yìí. Ó burú jù DPO, ó burú jáì. Wọ́n tiẹ̀ wá ṣe nǹkan kan fẹ́mi torí wọ́n ká mi mọ́ 700,000 náà gbé lọ́nú ilé mi. Wọ́n tún lu àwọn ọmọ tó wà nínú ilé mi nílùú bàrà. Ó burú o, ó burú. Ọ̀rọ̀ wọ́n disguise wa. DCO! Yes, sir. Come over. Ṣé o ti go through statement tí ìyá fẹ́ kọ? Ọ̀gá, ọmọ ká lọ́wọ́ tẹ́ fi gbé mi. I don't know. Ìyá fẹ́. Ẹ wá máa lọ sílé. Máa gbé ìgbésẹ̀ tó nípọn nípa ẹ̀. Ẹ gbé ìgbésẹ̀ o. Ẹ jọ ìgbésẹ̀ tó nípọn ni kẹ́ bá mi gbé lórí ẹ̀. Ọlọ́run á fún yín ṣe. Ẹ ṣé gan, ẹ ṣé o. DCO. Kí ni gbogbo òṣì? Ó jẹ́ wá bẹ́ẹ̀. Àbí? Woman yìí kọ sínú statement bóyá tó bá láǹfààní àti go through ẹ̀ dáadáa. Ó sọ wípé ẹ̀yin ọlọ́pàá sá lọ nígbà tí àwọn èrò sá lọ. Nígbà tí wọ́n pé àìwò ẹni wò fìrì ó kú pìrì. Kí ló kan ẹ̀yin ọlọ́pàá pẹ̀lú pé ó wò fìrì ó kú fìrì? Ọ̀gá, torí pé ẹ̀sìn bẹ̀rẹ̀ tẹ́ bá wo bí àwọn aláwọ̀ ìṣe wáṣà. Wọ́n kó àwọn ẹgbẹ́ yẹn síwájú. Wọ́n kó àwọn àgbo màálù yẹn wọ́n kó sára wọn gbogbo ara wọn ní ṣìn. Wọ́n ní Inspector Adedimeji lọ ṣẹ́ẹ̀kì wọn. Ó ní àsìkò lẹ́ẹ̀kì ló ń wá ọ̀gá. Wọ́n á ní kókó fún wọn lẹ̀ kó jẹ́ kán ṣe tán fẹ́ ṣe tán sá. Will you keep quiet? Yes, sir. Idiot. Mo wà disappointed nínú ẹ̀. Ó ń sọ fún mi pọ́físà kan wà nú àwẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ ta ló rán láwẹ̀. Rádaràda òṣìṣẹ́ ń bá káàkiri. Now àwọn pípù yẹn wọ ilé wọ́n lọ pa ẹni ẹlẹ́ni lára. Owó tí wọ́n gbé lọ lọ́wọ́ ẹ̀ yẹn ìjọ́ wo ló máa tún ṣiṣẹ́ tó máa tún rí owó yẹn? Inspector Davis, all lásìkò lẹ́yìn tí la wà sá. Oh Jesus Christ, fall out. Yes, sir. Fall out. Mi múra dáadáa òṣì tí wọ́n bá káàkiri. Ọlọ́pàá ní mi kọ́ gba ọkùn. Ẹ ti promote mi, mi ò gba promotion. Ariwo tó bá káàkiri nìyẹn tó bá dé àsìkò tó yẹ kí wọ́n ṣiṣẹ́. Irọ́ ni. Idiot. Mo kókó àbí wọ́n ti ẹ̀ mọ́ ká mọ́ mi gbogbo kan. Ẹ ṣe gan sa. Ẹ ṣe o sa, ẹ ṣe o. Adúpẹ́ àníbírẹ́ lè sọ fún yín o. Àmín. Ẹ má bínú mà, ẹ pẹ̀lẹ́ ẹ má bínú. Ẹ ṣe gan. Ṣe rí ọmọ náà la gbé wálé. Ó dẹ̀ dùn àwa gan, ó dùn wá dénú egun. Ẹni tó bá ní pé kò dùn kóun náà mú tiẹ̀ kó nà pa kó mọ bó ṣe máa rí. But Ọlọ́run fi kú ṣe àgbàlagbà everybody, kò sí nǹkan tá a máa ṣe sí.
àwọn ò ní pẹ́ máa lọ ẹ jọ̀ọ́ bàbá olóògbé ńkọ́. Ó wà lókè ẹ jẹ́ kí n lọ kó. No go back. Àwọn olóhùn taláṣẹ tó wá fẹ́lẹ́ dá wa lọ́lá nínú fámìlì wa. Daddy. Màmá ẹ má bara jẹ́ kò sí nǹkan tá a máa ṣe sí ẹ jẹ́ ká ṣí ọmọ yín kẹ́ lè wo ojú ẹ̀. Ṣìbọ́láìwọlá má jiyàn láfáúdá take it easy. Orí ẹ̀mí mi ló wà. Orí ẹ̀mí yín ẹ pẹ̀lẹ́ ṣe wà ókè ẹ máa wà ókè. Ṣìbọ́láìwọlá ní nǹkan bíi 1:26 p.m. lánàá ẹ gba 6.2 million true or false. Gbà tó di 4:25 p.m. wọ́n pè yín pọ́ ọmọ yín kú. We're very sorry about that. On behalf of my colleagues, we're very sorry. But Sawo yẹn wà very important. Ready, Abeni, ready? Yeah, fine. Be a nice man. It is very important. Zero. Ẹ má pariwo bóyá kò sọ̀rọ̀ yàyà rárá lẹ́yìn kẹ́ ṣe kí ni lẹ́yìn kẹ́ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ tó lè fọkàn balẹ̀ ẹ wá ní pé kẹ́ mẹ̀lẹ́lẹ̀ kẹ́ fọkàn balẹ̀ kẹ́ má ṣe làwọn náà kẹ́ má mu sìgá wọlé epo kẹ́ bá bá lánà. Ẹ fẹ́ gbọ́ èmi ò rọyìn o gbóbi rẹ̀ ń wò yìí o bá gbá fún omi. Ó parọ́. Ẹ dàgbà sókè ẹ máa wò lẹ bẹ̀rẹ̀ all right sir. Are you guys okay? Mama ẹ pẹ̀lẹ́ ní rírú ẹ̀ mọ́. I love you. Kọ̀ọ̀tún 5 minutes tẹ́lá tú. Lápá ìwò, àbúrò lẹ́yìn dánù. Zero lẹ́fù. Zero. ṣẹlẹ̀ bí báyìí ṣé lómi tún kú ni. Òkúṣọlá la gbé wá Òkúṣọlá ẹni. Ìṣọ̀lá Òkúṣọlá. Ẹ̀pà ẹ̀gbọ́n mi Òkúṣọlá rọ̀ pẹ̀lẹ́ yìí o.
Mama, ẹja tó dúró jọ̀wọ́ kọ́ kí dárí àpò.
Take it, move. Hold on. Move. Shut up. Move. Àwọn èèyàn wá ti kú gan. Fẹ́rẹ̀ ó jókòó tì mí báyìí sórí ibi tá a bá dé jẹ́ ká wá gbéra ká máa lọ ní. Àwọn tó kù ńkọ́? Jẹ́ ká máa lọ ká fáwọn tó kù lẹ̀. Ẹ lórí yóò dilé jáde ọjọ́. Afẹ́fẹ́ lẹ́lẹ́ wá gbọ́ máa wó rìnrìn àjò. Afẹ́fẹ́ lẹ́lẹ́ wá gbọ́ máa wó rìnrìn àjò. Ní kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ bá ti aṣojú kòkòrò tún lọ bẹ́ẹ̀ lómi lájọṣepọ̀ ń ta ó dọ̀hún nù ẹ ti bọ́ ṣàkóló wọn nù ẹ ti rúfin rú. Àǹtí mi. Jẹ́wọ́ fún mi. Àǹtí mi. Ẹ̀mí mi nìyẹn. Tó búrò orí ẹ̀ dànù. Ti dàbẹ̀. Kò tí mo ṣe mí rò kó lè bàjẹ́. And what is that? Àkọsílẹ̀ o, kò fà mí mọ́ra o, lórí owó ṣì bọ̀bọ̀, ó ṣì ní bọ̀bọ̀. Bébí o, 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 bébí o. Drop your gun. Àwọn ọmọ wọn ni ẹ sọ pé wà níbi tí ẹ wá béèrè. Ẹ ṣé. Àwọn ọmọ bíbí inú mi làwọn ọmọ tí mo wá wò bí bí mo ṣe sọ fún yín. Ṣùgbọ́n Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n ní ọmọ ẹni ò ní burú títí ká lè fún ẹkùn kó pàdánù kó jẹ́. Ìgbà tí mo gbọ́ pé wọ́n wà ní custody ẹ̀yìn ọlọ́pàá ń bí mi ò believe. Although wọ́n stubborn. Wọ́n rude a little bit. Ṣùgbọ́n àní torí ìyẹn ká believe pé dandan tó bá dẹ̀ fẹ́ ṣe wọ́n kó ṣe wọ́n ló jẹ́ gbé mi débi. Wọ́n dẹ̀ ti wá wọ́ ìyẹn dilẹ̀. Wọ́n ti níṣẹ́ gidi lọ́wọ́, wọ́n ti ń ṣe dáadáa, kódà wọ́n ti ń tọ́jú èmi tí mo bí wọn. Báwo mo ṣe wá fẹ́ gbọ́ pé láburú fẹ́ kàn wọ́n tí mi ní dìde. Mo ṣe ń bọ̀, ẹ jẹ́ kí n rí àwọn ọmọ, ẹ jẹ́ n rí wọn. Àwọn ọmọ tí ó wà ní ọ̀dọ̀ tí wá ń bí armed robber ni wọ́n, olè gidi ni wọ́n o. Àwọn olè tí wọ́n ń gbé ìbọn, tí wọ́n ń dá àwọn èèyàn lọ́nà iṣẹ́ tí àwọn ẹni lẹ́ni ti ṣe láti bí 20 ọdún 30 ọdún sẹ́yìn, tí wọ́n fi agídí gbà lọ́wọ́ wọn. Àwọn ni àwọn ọmọ tó wà ń bí. Kì í ṣe àwọn ọmọ mi. Tẹ́ bá lágídígun jalè láwọn tẹ́ kó, ó ní láti jẹ́ wípé àbẹ́ àwọn ọmọ mi rárìn fẹsẹ̀ sí ẹ kó wọn mọ́ wọn. Àwọn ọmọ tí mò ń sọ ìwọ́n níṣẹ́ tí wọ́n lọ́wọ́. They have
reliable business. ẹ wo eléyìí ò ń ṣe pé bóyá wọ́n kó ẹran mérò àbí wọ́n kó àwọn tí ò ṣẹ̀ mọ́ nǹkankan àwọn ọmọ tí mò ń sọ yìí àwọn boys tá à ń sọ yìí wọ́n ti pa ọlọ́pàá tí kì í ṣe méjì tí kì í ṣe mẹ́ta DCO mi gangan àwọn ọmọ tí wọ́n pa ni wẹ́ ọlọ́run bá wa ṣe a rí bíi méjì mẹ́ta mú nínú wọn nínú àwọn tí a rí mú wọn wà bí. àtọkùnrin o àtobìnrin o they have good business tí wọ́n ṣe àbúrò lórí aṣọ tó wà lọ́rùn mi fún mi ìyẹn ọkùnrin ìyẹn Ìbídàpọ̀. a ní kò lè sọ ọmọ yín nù wọn. ẹ jẹ́ kí n rí wọn ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wárú sọ́wọ́ kí ló ń wá kiri tọ́lọ́pàá fi lè kó wọn máa ń rọba. Okay. Cobra Samson. Sir. Come over. Ẹ lọ kó àwọn criminals wà ní custody yìí wá. Àwọn criminals sir. Tó wà ní custody tó wà nínú sẹ́yìn ẹ lọ kó wá. Okay sir. Olóyè, tí ẹ̀yin fúnra ara yín bá fi ojú kàn wọ́n, tẹ́ bá fi ojú kàn wọ́n, ẹ ti rí pé no, láì tí ì pè wọ́n ní olè tí ń rùn lọ lára wọn. àwọn olè yóò lè jalè. Kò lè ó ní mo dé sọ pé kò lè. àwọn òsùn tí ò lè ṣẹlẹ̀ ìbí kọ́ńtì náà láti. àwọn ni. Hey, turn over! Turn! Ṣé ká sọ pé bí eléyìí ṣe dáa tó? Ṣé ká sọ pé bí eléyìí ṣe rẹwà tó lọ́kùnrin? Ṣé ká sọ wípé adigunjalè ni wọ́n bọ́ ṣe rí kúnrèkúnrè tí wọ́n ń da ìlú láàmú ní? Ìbídùn, Ìbídàpọ̀, èwo ni gbogbo tara yìí? Àbí ṣé òótọ́ ni wọ́n kó yín mólè? Ọmọ ẹni ìbájọ́ ni Àbáyọ̀, mo gbé láyé mi. Ìbídàpọ̀, ṣé blood ẹni mò ń wò yìí? Ẹ̀jẹ̀ ara ẹni mò ń wò yìí? Mo ń bí ilé rẹ̀ lánú ẹ sọ̀rọ̀, mo ní sọ kó yín mólè ni. Olóyè, ṣé lóòótọ́ ni báwọn ọmọ yín ni? They are my children. Ọ̀gá ọlọ́pàá, àwọn ọmọ mi rèé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀gá ọlọ́pàá, ẹ jọ̀ọ́ mo níbèrè láti bí wọn. Ìbídàpọ̀, ọkùnrin ni wọ́, tẹ́gbọ́n ẹ̀ ò bá lè sọ̀rọ̀ mọ̀ pé wàá sọ̀rọ̀. ń gbọ́ ṣé o lè ní ẹ̀ ń jalè lóòótọ́ ṣámúrọ̀bà ní o lè ní. ìyẹn ni pé ilé tẹ́ ẹ kọ́ fún mi owó olè owó ojú eégún owó ẹlòmíì owó àgún aláàgún ni àti mọ́tò tẹ́ ra fún mi. ó lè lẹ́yìn ọmọ ilé ẹ sọ fún mi ó dẹ̀ jọ mo kọ́ yín níṣẹ́ olè ni àbí ẹ bá olè nínú ìran mi ibo lẹ ti rólè ẹjọ́ ẹ sọ fún mi ẹjọ́ ẹ bá ń bi wọn ọ̀gá ọlọ́pàá ẹ bá ń bi wọn. kò ní ìdí kí n gbà yín ẹ ti ń control bí ẹ máa control ẹ lọ. ẹ má bínú ọ̀dà ibo lẹ ti rólè o. dadi ẹ dẹ̀ wá ń blame wọn ẹ̀yin lè fa náà. èmi ni mo fa. kí tún sí ni orí kò ti ṣá gbogbo ẹ̀pá náà jẹ tán ni bu apá bíbà kémi náà bu apá bíbà. ẹ káwọ dáàdi. èwo ni láti máa bára yín jà nítorí pé mu gàrí àtẹ̀pà. dáàdi mo ní pé kóun mú apá àbìkan kí èmi náà mú apá kejì ó ti ṣá gbogbo ẹ̀pá náà jẹ tán. on the stop mi now ẹ jẹ́ kí n mú ti sọ̀rọ̀. will you keep short? kí ló fa argument? mo ní kí ló fa argument láàrin ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ nítorí pé ẹ̀ mú gàrí àti ẹ̀pà ti fún lọ́rùn ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ò mọ̀jú oúnjẹ lọ. tóun bá ti ẹ̀gọ́ ìwọ tó dàgbà gan kọ́ mo rò pé wọ́n gan ò dánú. dádì
gàrí tó kù lé ní àdá sí bíbá kò sí nǹkan lé mọ́. kí ni kí n ṣe sí yẹn so last gàrí tó kù lé mo bá yín dù àbí mo sọ pé kẹ́ reserve díẹ̀ lẹ́fẹ̀ẹ́ mi kí n mú àwọn ọmọ mi wà ní abẹ́ òbí wọn wọn ò tí ì rí oúnjẹ jẹ lẹ́nu ẹ̀yin mú gàrí àtẹ̀pà ẹ ò ṣọpẹ́ fọlọ́run rubbish. ìbínú owó tí mo kó sí inú dúrà tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi talent tó kó nu yín because owó yẹn 2,000 naira ó miss nínú ẹ̀. Daddy mi ò dédìí owó yìí látijọ́ tẹ́ ti bí mi ẹ lè sọ pé bóyá mo mú change yín kankan rí àbí mo fọ́ kankan yín ọwọ́ mi rèé mi ò mú kankan. Ibi dàpọ̀. ọwọ́ mi ni funfun nínú mi mú owó yín dáàdì. ọwọ́ ọ̀tọ̀dọ̀ ẹ̀ rí funfun nínú ìwọ ò mówó ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sir. ìwọ ò mówó àbúrò ẹ̀ náà ò mówó àbí ìyẹn wà òkè. nowadays dáhùn pé owó ti ń lẹ́sẹ̀ ọ ti ń lè rìn jáde níbi tó bá kó sí fúnra rẹ̀ bí wọn bá dẹ̀ tún wo dáadáa nínú ilé ayé tá a wà yìí owó ti ń níyẹ̀ lápá ti ń fò fúnra ara ẹ̀ láì ṣe pé èèyàn mú láì kọ́ńtúrò ẹ̀. ok èmi ti gbà pé kò sẹ́ni tó mówó ń bẹ̀ yẹn ẹ̀yin méjèèjì máa ràn mí lọ́wọ́ so àjọ máa dé ọ̀dọ̀ man kan nítorí pé owó ò lè miss nínú ilé yìí kẹ́yìn méjèèjì dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ kí n dẹ̀ gbà bẹ́ẹ̀ but ẹni tó lè bá solve problem àjọ máa dé bẹ́ẹ̀ sìn ẹja jọ dọ́dọ̀ ẹ̀. ẹ má bínú kí lorúkọ ẹni yẹn gan. initial name ẹ̀ tá à ń lọ sọ́dọ̀ ẹ̀ Ògún ló ń jẹ́ surname ẹ̀ ní Lákàyé aka Iron Man let's go ẹ̀ndẹ̀. but daddy ẹ má. ẹ̀ndẹ̀ will you stand up. daddy mi daddy máa ń pa. ẹ fi gàrí yẹn lẹ ẹni ṣó. orí òpè ló tún. tìǹbà will you stand up. àwọn tí mo jẹ treasurer fún gọmọ pé mo capable náà ṣe fi mí jẹ owó àdè máa tún máa miss ní ilé mi. Adesina so ti tàwọn ọmọ rẹ nú dáadáa. ó nídìí pé mò ń tẹ̀ wọ́n nú mọ̀ bí mo tún tẹ̀ wọ́n nú jù báyìí lọ ìfò wọn bó bọ́ ọ̀tá gan wọn ò ní jẹ́wọ́. bá ń béèrè lọ́wọ́ Iron Man ìgbésẹ̀ tó bá yẹ kán gbé ẹni tó bá gbowó mi ohun tó bá yẹ kójú ẹ̀ rí ká mọ̀. tọ́ adójú ọ̀gbagadè báyìí o Lákàyé ọ̀sìnmọ́lẹ̀ ó ń lé kọ́kọ́gùn ọ̀nà ọ̀run koríko odò tí ń mú dèèyàn bàbá mi mo tún dé o kó o wá ṣiṣẹ́ rẹ bọ́ọ̀ tí mo ń ṣe èmi ò ló sàmì tí mò ń bọ̀ àfi Lákàyé ọ̀sìnmọ́lẹ̀. excuse me wọn ń pàtẹ́wọ́ ní oògùn kó máa lọ react. ẹ̀ka tiẹ̀ rè ẹ̀ka owó ọmọ o. tọ́ bàbá mi ẹni tó bá tójú ọ̀gbagadè kó bọ́ bí nǹkankan obì tí ń bẹnu báyìí kẹ́ ẹ wá mọ fẹnu gbé nǹkankan kẹ́ ẹ sì mọ búra sí i. mo ti bẹ̀rẹ̀ service nìyẹn o ẹ ti rí forward march. ẹ bọ́ wájú bàbá mi kábùrú ẹ̀ kọ́ bọ́ síbẹ̀ kábùrú ẹ̀ kọ́ bọ́ síbẹ̀ yóò move please move lọ síwájú ẹgbẹ́ kò sọ̀rọ̀ dáàdì mo ti bí yín lé pé 2,000 ìta ló gbé ẹni no move forward. ẹ ó tó báwọn bọ́ bàtà rẹ ẹ bọ́ kó kúnlẹ̀ síbẹ̀ bọ́ bàtà rẹ kó o kúnlẹ̀ kó o móbì òun kó o sì mọ sépèsì kó bá jẹ́wọ́ ló gbó bàbá rẹ àbí wọ́kọ́. èmi Ìbídàpọ̀ ọmọ Adésínà tó bá yẹ pé mi ni mo mú owó tí dáàdi mi wà yìí Lákàyé ọ̀sìnmalẹ̀ kó ṣèdájọ́ wá àmọ́ tó bá yẹ pé mi kọ́ ni mo mú Lákàyé ọ̀sìnmalẹ̀ ń ṣe ni kó máa dáàbò bo mi o kó gùn má fẹ́ jẹ mi wẹ̀ o. ọ̀pọ̀ kọ́ lẹ́yìn ìmọ̀lẹ́
ǹdẹ arábìnrin bọ́ bàtà rẹ̀ kọ́mọ́ ẹ o sí ọkùnrin. Forward march please. Daddy. Please make sure kò ṣe kíá. Oya ṣe bí kejì rẹ ti ṣe. Oya. Mo ò bí tọ́pẹ́. Tó yẹ pé èmi ìbídàpọ̀. Má dárúkọ àbúrò ẹ ṣé torí pé wà níwájú o Iron Man sìn ni gbogbo ìfún ẹ ṣe ń kó sókè sọ pé orúkọ tiẹ̀ gangan kó dá orúkọ ẹ bó ṣe ń jẹ obì kó dẹ̀ ṣe ìpè fúnra ẹ pé kó rí báyìí fún ẹ tó bá jẹ́ olùgbowó àdúgbò kọ́. Jẹ́ pé èmi ìbídùn ọmọ Adésínà kí mi ò mú owó dádì mi kógun ṣe mí ṣìkàṣìkà àmọ́ tí mi ò bá mọ kọ́kọ́ nípa ẹ̀ kógun dáàbò bò mí kógun fún mi lówó. wà. bó ṣe wà yẹn ó stand bẹ́ẹ̀ yẹn iṣẹ́ ogun bẹ̀rẹ̀. ọ̀pọ̀ kọ́ lè yín ìmọ̀lẹ̀ ó sá ti rí ní tí ó mọ̀ fi jẹ mọ́sà ẹ gbọ́ o lákàyè ìgbà pẹ̀tẹ́lẹ̀ o bájá bá ológun ọdún láyé bó bá ilé ṣe mọ̀nàmọ́ná ẹran ògún ni ó jẹ o kò jù báwọn lọ o. Gòbí. Olóyè Adésínà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ògún ni ó kí. Mo dúpẹ́ lọ́wọ́ Iron Man. Bàbá mi ń gbọ́. Fúnà lọ́wọ́ tóun náà tó ń ṣe àtàtìlẹ́yìn ẹ̀. Èmi respect tradition ju ẹlòmíì lọ. Ìjọba orílẹ̀-èdè yìí gan wọ́n lè fi kò sí nǹkan tó wọ́n lè fi wá sísì. Mi ò wá ní lajú mi lẹ̀ mi tó jẹ́ pé èmi ni treasurer gbogbo landlord associations tí wọ́n dẹ̀ mọ̀ pé mo competent láti gbà nípò yẹn wọ́n yẹn fi mí síbẹ̀ èèyàn kan wá máa mú owó nínú ilé owó mi wá máa mí sínú ilé màá wá lajú mi lẹ̀ kò ní ìdí ìgbà tí God of Iron ti wà yóò dà fún ọ. torí pé ìjọba gan bí ò bá jẹ́ pé àwọn gan fúnra wọn àbòsí pọ̀ jù wọ́n lọ èmi ni bíbélì ìwé mímọ́ ni èmi ni Quran ìwé mímọ́ ni méjèèjì ẹ kò yẹ kí wọ́n máa lò wọ́n gentle jù ìwé méjèèjì gentle ògùn láka ìlú ẹ̀ kọ́ máa ṣẹ́ fún everybody pé òun lọ ìjọba kógun pa ẹ tó bá ti dà àwọn aráàlú kò ṣe bó ṣe wà yìí very faster very active irú àwọn ọmọ yìí sì wọn á tó wọn máa mọ̀ ọ́n la títí ìrọ̀lẹ́ àbọ̀là tógun máa bẹ̀rẹ̀ sí react máa rí i pé kò sọ̀rọ̀ silence tí ẹ yé very wicked but ìjọba ò nílò bíbélì ni àti Quran ọmọ pé yẹn gentle kákó máa kówó jẹra yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ṣe no problem léyà kò ní ìdí. Abiyamọ rọjú kó tọmọ rọjú kó tọmọ rọjú kó tọmọ. Abiyamọ rọjú kó tọmọ rọjú kó tọmọ rọjú kó tọmọ. Abiyamọ rọjú kó tọmọ. Kó lè dàgbà kó dògbò, kó lè fún wọn ní sinmi láṣálẹ́, kó lè dàrọ̀ bò wọ́n lọ́jọ́ ọ̀la. Rọjú kó tọmọ bàbá kúrò, rọjú kó tọmọ ìyá kúrò, àtùpà lọ́mọ. Bí gbọ́dọ̀ kú ilẹ̀kẹ̀ lọ́mọ. wá ìbídàpọ̀ ṣé o mọ̀ pé nọ́ọ̀sẹ̀sì ni nǹkan ta ló ṣe yẹn ìbídàpọ̀ ṣé o pé olùdẹ ṣe kinní yẹn o dẹ̀ wò títí ta fi ń fi ẹnu gbé obì lórí ògùn báyìí. ṣé ẹ mọ̀ wípé owó tí a ná lọ́jọ́ yẹn tí mo fún yín pé gbà ẹgbẹ́lé owó yẹn gangan ni. àbúrò ilé yìí bàjẹ́ ni ṣé èmi akọ́mọ̀ máa bẹ náírà owó bẹ̀ yẹn tí bá tẹ̀ tí wọ́n mọ̀ pé ó ta náà nìyẹn ṣé màá tẹ̀lé dádì lọ fẹnu gbé obì lórí ògùn ó dẹ̀ mọ̀ kóṣo máa lóni dádì. ìpẹ́ alábíàmọ́ kì í jáyàn gbogbo tí dádì sọ yẹn fọmátì ni ẹ fọkàn yín balẹ̀. kì í ṣe fọmátì o wo for real ni abo ti gbàgbé pé ògùn kò kí ń gbàbẹ̀ tẹ́lẹ̀ wo kò sí ìtò kan mi orílẹ̀ tí màá wọ̀ sùn rèé lẹ́yìn eléyìí ìbídàpọ̀ ó ti tó gẹ́ mo ti pọ́n débi tí èèyàn ń pọ́n èèyàn dé tí ò bá dé sí ọ̀rọ̀ kan ṣo tí mọ̀mísí sọ fún wa kó tó di pọ́nkú ṣé rántí tó ń gbé ká ṣera wa ní òṣìṣẹ́ ọwọ́ ká ṣera wa lẹ́yọ kan tí ò bá sí nítorí ẹ̀ ni màá ti jáwọ́ lọ́rọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ tèmi ni pé tó bá ti ń rìn lójú títì kò máa bójú ẹ̀ tọ́kadà bá gbá ẹ ṣé wọn pé ó lọ fi ẹnu gbé obì lórí ògùn lóbì fọ kí ló ti pè fọ kí ló pè. fọmáàtì wàá mọ̀ pé fọ́ọ̀rí ni síbẹ̀ gbogbo tí ẹni mọ́mì kíníkan yẹn ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ kò sí nǹkan tó kàn yín mo ti kó náà nìyẹn jẹ́ kó ra wà bẹ́ẹ̀ èpè oníjà wa ẹ fi dádì lẹ̀
mo ti kùn ẹ́ tó wálé dẹ̀ ti pọ̀ jù wálé ti pọ̀ jù wálé ó ti pọ̀ jù. Ìdàpọ̀. Àpẹẹrẹ tí ó bá gbéraga sí èmi tó ti ẹ̀yìn tó bá rí òní máa rí ẹ̀yìn tó bá rí mi èmi náà rí ẹni ẹ̀wọ̀ jẹ́ tètè. Báwo ni? Ẹ rà sà. Ọjà rẹ̀ ṣàlàáfíà ni. Ẹ kújọ́ mẹ́ta dádì. Mo rí pé ẹ̀ mọ ṣe ẹ̀ ní ọ̀hún bẹ́ẹ̀. Tẹ́ bá rántí nígbà tá a wà ní skul ọ̀rẹ́ mi tájú máa ń wá sílé táwọn àjọ wọn á mu gàrí tí ẹ̀ ń sọ fún mi pé ká make sure pé àkọjúmọ́ ìwé wa. Ṣeun tí mi ò bá ní ṣe mistake ṣé kì í ṣe Ṣeun tó ọ̀rẹ́ ẹ̀ kan mo tiẹ̀ lè má ti tètè rántí orúkọ ẹ̀ àmọ́ ọ̀rẹ́ ẹ̀ kan tó wáyé wá ń gbà kan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tí wọ́n bá ti léèwé dé o kì í bá àwọn òbí ẹ̀ ṣe nǹkan ni tó lóun bá yà ń ta búrẹ́dì. Dádì ṣì rántí ṣá. Ìwọ ni. Ẹ rà sà. How are you? Fine sir. Irọ́ o ti shop up gan o. Ọjọ́ ti pẹ́ díẹ̀ náà sà. O ti wo tó wá clean up. Ọlá Ọlọ́run ni sà. Báwo? Ibi náà ti wò pé ẹ ò dá mi mọ̀ mọ́. But ó dẹ̀ wá dùn mí gan dádì mo ti pẹ́ gan. Ohun mi kí n bá yín ṣeré gan. Àbí wọ́n ló gbé mọ́tò yìí wá? Èmi ni sà àbí mo kàn ní kí n kàn sáré gbélé jáde kí n lè sáré wá rí ọ̀rẹ́ mi ni sà. Ọkàn ni kò gbélé yìí wá nínú àwọn motors ẹ̀ ní èyí tó já sí pé ẹyọ kankan ló ní. No ẹyọ kankan mo ní jeep mẹ́ta lẹ́yìn ilé. Onímọ́tò tó pọ̀ ọbẹ̀ bíi mẹ́rin. Ẹbẹ̀ ni sà. Ìwọ o tún ti ní jeep. Ọlá Ọlọ́run ni sà. Dádì o ẹ wò dádì. Ayẹ. Ó dùn mí pé mo ti pẹ́ gan-an ẹ má bínú dádì ẹ wò. Èèyàn ṣèrò. Ẹ sà ẹ má bínú ẹ kò bá fi lè ṣe owó ìdákọ̀ mu ẹ má wọlé tá a bá délé mi màá wá dálẹ̀ fún yín gan rẹpẹtẹ. Dádì. Ẹ wo dádì kékeré nìyẹn o ẹ máa bá mi lọ sínú ilé mi lágbára Ọlọ́run tó bá di next week màá wá gbé yín àwa lọ ṣe gbogbo fàájì nínú compound mi gangan. Jọ àbí o ti kọ́lé tiẹ̀? Inú ilé mi ni mò ń gbé sà. Ìwọ ti kọ́lé? Mo ti kọ́lé sà. With your age? Ọlọ́run ọba náà ni ó ṣe gbogbo ẹ̀ sà. Ó ní sórí burúkú. Àmì sà. Ó ṣe bí kékeré lówó yìí mo mọ̀ pé owó yẹn ṣe ló struggle kó tó ni. Ó jókòó tẹ́tẹ́rẹ́ because téèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́. Èèyàn ní láti struggle kó fi gbogbo ọ̀nà kó fi make sure pé òun lówó lọ́wọ́. Adìyẹ adà fún ẹ. Àmì sà. Excuse me Ìbídàpọ̀ quiet lórí àmì ẹ̀ mi ní fẹ́ kó ṣàmì lórí ọ̀rọ̀ yìí program tí mò ń bá lọ pẹ̀lú Ṣeun yìí yẹn finish mi fẹ́ àmì ẹ̀ ń bẹ̀ don't interrupt nítorí ò sí ní position ẹni tó yẹ kó ṣe àmì ẹni tí ò bá ti lè struggle kóun náà jà raburabu kó mọ gbogbo ways tóun máa fi make ẹ̀ kó gbọ́dọ̀ ṣàmì ibi tí n bá ti ń bá ẹni tó struggle sọ̀rọ̀ á dá fún wọ. kò ní ìdìpẹ́ nìkan bẹ́ẹ̀ ṣàmì ẹni tó bá máa dá fún ló máa dá fún ẹni tí ò bá lè struggle kó lè ṣe kó má dá fún ayẹ̀wọ̀ wàrí bá ti ṣé wà rọ́nà gbígbà wàá máa lọ́rẹ́ wàá máa bọ̀rẹ́ mọ́tò ẹ̀ ò ní forí sọ́gi kò ní forí sọ́pẹ́ that's all right. Dádì ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run gbogbo wa náà lè jọ máa ṣe àdúrà tó dájú báyìí lọ ẹ má jẹ́ wọn mọ́ o lágbára Ọlọ́run gbogbo wa pátápátá lè jọ máa ṣàdúrà fún dáadáa. torí mi ò mọ kẹ́ẹ̀dá wà kó má gbìyànjú àti struggle pàápàá lọ́jọ́ àárọ̀ ebi búrẹ́dì ni wọ́n bá mọ́mí ẹ̀ ta ni everything fi wà ókè yìí ó dẹ̀ tún struggle. ó jókòó tẹ́tẹ́rẹ́ because téèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ èèyàn ní láti struggle kó fi gbogbo ọ̀nà kó fi make sure pé òun lówó lọ́wọ́. ó kọ́lé ó ra mọ́tò tún ní jeep èjì ẹ̀ ń lo jeep imagine ẹ wo life báwo life ṣe rí. Dádì ẹ máa wọrí lágbára Ọlọ́run life tó máa dá lọ́dọ̀ Ìdàpọ̀ náà by the grace of God ẹ máa ṣàdúró irú àdúrà tẹ ṣe fún mi. yóò tọ́jú ẹni kó kí àfún ló wọrí ẹni tí ò bá ní make ẹ ò ní make ẹ. ẹ máa wọrí dáadáa. spirit nílé ayé yìí kálukú pẹ̀lú àyànmọ́ ẹ ni àwọn àyànmọ́ kan wà àwọn struggle àwọn àyànmọ́ kan dẹ̀ wà àwọn àtẹ̀pámọ́ṣẹ́ tiwọn láti jẹ́ pé wọ́n make sure gbogbo ọ̀nà tí wọ́n bá máa fi make ẹ ló máa fi make ẹ.
ẹ má ọ̀rẹ́ sà màá tún máa rí sà. ó ṣe gan ó ṣe gan màá tún máa dọ́dọ̀ ẹ̀ ṣe ti gbọ́. bó ṣe ń struggle tí ẹ̀yẹn ni kò máa struggle lọ wà á dẹ̀ ni kò máa make ẹ̀ ẹ̀ tí ò bá ní struggle kó kí ayé ẹ̀ bàjẹ́ kò séwu tó bá yá wá ní bàbá kan ṣépè struggleness ló mú ẹ tó fi dá mọ́tò ìtòlẹ̀ ti kọ́lé àwọn tí ò struggle àwa di akóbàtà lọ́la wọ́n wá sọ pé bàbá kan ṣépè fún wọn á dáa fún wọn. Oh, thank you very much my boy chop up boy. láti ṣe lọ́wọ́ àti ṣàrẹ́. ẹ wo bí tó o bá rí ẹnìkan tó pè ọkọ̀rọ̀ tó ní tó àfi tó o bá sóògùn owó kó o tó ní lárí irọ́ ńlá ló pa fún ọ wọ́n fẹ́ fọ̀bẹ ẹ̀yìn jẹ ọ́n sún ni ọgbọ́ gbogbo ohun tí ń ṣe ọ́ pátá kò tiẹ̀ rọ̀ mọ́ oògùn owó. but ẹ sà iṣẹ́ ilẹ̀ máa bá mi wá ọgbọ́n dá sí sá o ẹni tó jókòó ìsà kì í ṣe ọ̀rẹ́ lásán sí mi sá o ìgbà tí mo wà níléèwé èmi ò ráwọn òbí tó máa rán mi lọ sí skul ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ lára mi ń gbà yẹn èmi ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé mi ni màá máa fún un lójoojúmọ́ mo fẹ́ kóun náà ní ẹjọ́ ẹ bá mi wọ́gbọ́n dá sí sá ẹjọ́. ní tó ṣe rèé gbogbo ohun tó ṣe pátápátá yóò jẹ́ ní tí ọmọ fọwọ́ ara rẹ gbà lójúkorojú ní ìdágìrì. gbà kan lójúkorojú ìdágìrì àbí wọlé. ọ̀kàrì ọjà sí kùtùkùtù ọ̀kàrì. sọ wípé àfi kó máa jalè. ó lè lọ́jà. má ṣe hà jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí ó yẹ sórí nílé ayé yìí owó ni kókó o gbogbo èèyàn tí ó bá fẹ́ rí ọ̀run wọ̀ láyé àfi kó lówó ẹni tí ó bá lówó lè rọrùn wọ̀ tó ti yẹ sí gbogbo nǹkan tí Ọlọ́run fún rẹ̀ kálẹ̀ fún wa pé ìwọ tó bá fẹ́ rọrùn wọ̀ gbọ́dọ̀ ṣe lè gbogbo ẹ̀ kò sí ìta nìfowó ṣe ń bẹ̀ tó bá fẹ́ lọ ilé ìjọsìn wà á mówó dání bó o fẹ́ lọ Mẹ́kà wà á wọ́wọ́ ṣé ọ̀fẹ́ ló fẹ́ wọ aeroplane so àfi kó ní owó kó lè rọrùn wọ̀ tó ti yẹ sí nítorí wípé bó o bá fẹ́ sá fún gbogbo ẹ̀ṣẹ̀ láyé ò ní lówó. ní tí ó jẹ́ kí jọ̀gọ̀dì rẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ ọ̀tayọ wípé tó bá ti jẹ́ gbàtọ̀ wà ń kéke ni wọ́n ti dá fáárú eléyìí fún ọ ni torí Ògúndábèdé ní fáà rẹ tí mo dá fún ọ Ògúndábèdé ṣìrè ọba olè níwàrún ọgbọ́ àfitọ́ ọba jalè ó ní láàrí tayọ ọgbọ́ bọ́ bá ti ṣetán láti ṣe yìí mo tún ní ìbéèrè kan àbí ìṣẹ̀dá ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ tó bá ti gbà pé o ti ṣetán. mo ṣetán bàbá. ọ wàá mú ẹnì kejì rẹ tó súnmọ́ dáadáa wá tó jẹ́ pé ọ̀rọ̀ wo àti ẹ̀ kì í tàṣe ara wọn ọgbọ́ tó o bá ti mú débi èmi ó jù yín inú òkùnkùn wọn ó tún yọ yín inú mọ́lẹ̀ wọn ó jù yín sórí odó wọn ó kó yín lọ́lọ́ ǹjẹ́ ọgbọ́ wọn ta yín kò tó sóde ọ̀run ẹ̀ tún padà bọ̀ ẹ gbọ́ àjàfẹ́nu sọ̀lẹ̀ ló kó Ṣàngó amúnátọ̀run bọ̀ kò sí ní tí ó ṣe yín ọgbọ́ ẹnì kejì rẹ ò ní ọlọ́wà kó o mú wá kó o mú dání láti wá fi sí kejì rẹ ọgbọ́ yóò ná yín lówó púpọ̀ o òun owó kọ́ ní tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ọtí gbọ́. jáde ẹ máa rọ gbogbo ìnáwó yẹn dá èyí sá. ẹrù ẹlẹ́rù ní jàgà sí Ọlọ́run. sista kí ló dé ẹ ti lọ lẹ́nu gan-an ẹ wò ó mo fẹ́ wo ojúkòó yẹ kí n rí ibi tí mo lọ. kí ló pa mí sọ. ìyá ẹ máa rí ó máa dópin lọ́jọ́ kan. ó fún àìsí sáà ẹ wò ìròyìn ayọ̀ mú mú wa o ibi tí mo lọ sure place ni o bẹ́ẹ̀ ni tòkè sẹ́yìn pé nígbà tí mo dé ọ̀hún gbogbo òṣèlú wa báyìí ó di pẹ̀tẹ́lẹ̀. kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ o ti bá mi ríṣẹ́. wẹ́ mo rí iṣẹ́ tí mo rí yẹn ó pè mí ó pè ẹ̀yìn but the problem tó wà bẹ́ẹ̀ sí ni pé wọ́n ní kí n lọ mú ẹni tó yẹ pé ẹ̀yin lójú mi báyìí lẹ́yìn Ọlọ́run ẹ̀yin dẹ̀ ni so tẹ́ bá ti lè tẹ̀lé mi lọ síbẹ̀ yẹn tá a jọ lọ gbogbo nǹkan tí à ń fa yẹ kò sówó gbogbo ẹ̀ máa lọ Ọlọ́run rẹ̀ fún wa lọ. mi ò gbóòórùn ọtí náà. ẹ fọ́ ní ṣá so èmi tún lè máa dì sí fún yín àbí pẹ̀lú nǹkan tá à ń pass through nílé yìí ṣé ní ọjọ́ tí a máa mú gàrí tó máa sọ̀rọ̀ gbà wá lórí ni àbí ọjọ́ tí a lọ fi ẹnu gbé obì nídìí ògùn òun la máa wo ni. sórí ti dáàdì mi yẹn
òun ló jẹ́ káyéfì fún mi mo rò báyìí títí mi ò ríro kí dáàdi mi gbé wa lọ búra nídìí Ògún torí 2000 naira wàláì dáàdi mi ṣe ẹlẹ́dàá mi wọ́n ṣe ẹlẹ́dàá àwa méjèèjì wọ́n ṣe ẹlẹ́dàá gbogbo wa ìwọ náà wò tẹ́pà lówó ní ṣẹ́rù ẹ̀ lè ṣẹlẹ̀ irú èmi sì mo ti jáde school mi ò ríṣẹ́ mi ò rówó ìwọ sì ò tí ì wọ school gbogbo yẹn ò tó ròmù fún dáàdi nǹkan tó bá ṣe wọn lè ní í ṣe owó ṣàmà jáde ń bẹ oṣù ọ̀ ó jẹ́ sùn díẹ̀ tó bá yà máa lò. kí lẹ tún ń sọ yẹn fọ́ ni o mọ̀ pé ijọ́ tí a bá rí ibi báyìí òní bí ń wọlé tó bá dẹ̀ ti yá báyìí kò tó ń pẹ́ mọ́ ẹ jẹ́ ká máa lọ síbẹ̀ báyìí. ẹ jẹ́ ká máa lọ sí. òní ló pọ́jọ́ méje tá a ti wà lẹ́nu ètùtù ó sì ti di dandan káka nǹkan èèwọ̀ fún yín bó jẹ́ fáná lèèyàn tẹ̀ yóò gba nǹkan èèwọ̀ ni látòní lọ ó gbọ́dọ̀ nájọṣepọ̀ pẹ̀lú obìnrin mi ìwọ náà ṣe gbọ́dọ̀ nájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ jọ máa ṣọkọ àtaya. màmá ìtẹ̀sọ yìí ó lágbára ẹ̀gbọ́n mi lẹ́ni yìí. ẹ̀bẹ̀ ni o bá nífẹ̀ẹ́ tímọ́tímọ́ là ní òmu wa. bàbá ò sọ fún mi báyìí. bàbá ò lè sọ fún ọ yóò ṣe aṣọrú rẹ fún ọ wò mí wò bójọkùnrin ẹgbẹ́ rẹ ló lọ rèé mú wa ibì kan náà lẹ́yìn méjèèjì òjò máa balẹ̀. màmá ayé mi ò sórí wọn mo lójú bí ojú olóṣì yìí sórí tí ó bá jẹ́ pé obìnrin gan ló rìnrìn kùnrin tàbí ọkùnrin ló rìnrìn kùnrin ọjọ́ kó máa rìn débi tẹ́ pa agbára ò ní ká nǹkan tó wà lọ. ó gbọ́ nǹkan tí màmá sọ ṣá wọn lọ máa bára wa lájọṣepọ̀ ó mọyì ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ ni. màmá ẹ má dáhùn o ẹ wo iye ni kẹ́ bá wa tú o ẹ bá wa já màmá ẹ bá wa já ṣé bóyá wà yìí èṣù ni èṣù lẹ́yìn ìbejì mi ni. àtúnṣe wo la fẹ́ ṣe sí ṣé èyí lura mi lórí ni àbíbò ẹ wò mí wò bẹ́ẹ̀ bá bù ṣe lọ gàdà bó bá di pójú ogun fẹ́ dé ẹ súnmọ́ra yín kẹ́ ẹ dira yín mú kẹ́ ẹ wá ní afẹ́fẹ́ lẹ́lẹ́ o kó wá lọ rẹ gbọ́mọ àwo rìnrìn àjò tètè lẹ́bàá yín yá ẹ̀. afẹ́fẹ́ lẹ́lẹ́. gbẹ́nu sọ ojú àwèrè ni ibo la afẹ́fẹ́ ti ń gbé ọmọ àwọ̀ ẹ̀ ìwọ àti ta lọ́mọ àwọ̀ mo pé nǹkan ń dààmú rí ẹ. kò sọ̀rọ̀ àgídí ló ń wà lẹ́yìn ẹ̀yin ò mọ̀ pé ní bá ti mọ̀ sí í jẹ ó ti dandan kó yọ pinnu rẹ̀ kú o kò látúnṣe bẹ́ẹ̀ bá ṣe títí ọjọ́ méje òní torí bẹ́ẹ̀ bá ti ń lọ rèé ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ máa bára yín lájọṣepọ̀ lé o bẹ́ẹ̀ bá bára yín lájọṣepọ̀ wèrè gbájági lẹ́yà tí ó ṣe bàbá lẹ́ni jẹ́ ṣíjú àgùdẹ̀wò láìṣàwò kò nátúnṣe níjẹ̀bà lẹ́yìn wèrè ńkọ́ ẹlẹ́kọ̀ọ́rùn polówó ọ̀ràn làlà yóò ju yẹn ṣe o ẹ wàá mọ́ra yín tipẹ́tipẹ́ ni yóò sì ju yẹn ṣe. àṣẹ màmá. kò lè dá fún ẹ pẹ̀lú àṣẹ tó ń ṣe kò lè dá fún ẹ. màmá kájọ máa bára ṣe pọ̀ máa fi sú ẹ èmi ni mo bẹ̀ sọ́bẹ̀ máa fi sú ẹ màmá ti gbọ́. we can do it. jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ jẹ́ ká ṣe ká lè bá rọ jẹ́jẹ́ ká lè bá gbẹ̀gbẹ̀ dọ́gba jẹ́ ká fòpin sí iṣẹ́ yìí tó tọ́nà ní ọmọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àti rí kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tá a máa ṣe sí.
tí n bá tiẹ̀ sọ̀rọ̀ tí mo ní kẹ́ gbìyànjú kẹ́ struggle kẹ́ lè jẹ́ èèyàn ṣẹṣẹ ò lè ní mo ní kẹ́ ṣe ni ṣé mo ní kẹ́ lọ rọ́ọ̀bù ni ẹ̀yin ọmọ ìdójú tì mí ẹ̀yin ọmọ ìborúkọ mi jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ borúkọ mi jẹ́ ṣé mo ní kẹ́ lọ jalè ni. olóyè ẹ̀yin kọ́ ni ẹ tì wọ́n sí iṣẹ́ rádaràda tí wọ́n ń ṣe àwọn fúnra wọn ẹ̀yin tí mò ń wò yìí ẹ̀yin lẹ tira yín sí iṣẹ́ jàǹdùkú iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí iṣẹ́ tí ó dójú tì ní tẹ́ ẹ ti dójú tira yín tẹ́ rò pé dójú tẹ nìkan ẹ̀yin lẹ tira yín sí o nítorí wọ́n sọ pé ẹni tá a kọ́ níkà tó gbà bàbá ńlá ìka ẹgbà ẹgbèje ti wà nù fúnra ara ẹ̀ tó fẹ́ ṣe bó ní graduate ni wọ́n. Actually, I'm a graduate. Keep quiet. Idiot. Ìwọ findings tí mo ṣe ó jáde school ó bá wọn graduate. Ẹ ṣe bí dáadé ẹ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àwọn náà sọ school fees mi mọ́ láti 200 level. And so what? Ìwọ ó tiẹ̀ láǹfààní láti ní interest nínú kó o fẹ́ lọ sí school rárá. Àbájọ tó fi ṣèrànú kiri ẹ wá di adigunjalè ẹ bẹ̀rẹ̀ sí ní gbìmọ̀ ẹ lọ ń pa àwọn ẹni ẹlẹ́ni wọ́n lé tán tú ẹgbẹ́ bàbá ńlá kó bàbá yẹn I'm very sorry olóyè ẹ lọ ń ká wọn mọ́lé ẹ báyé wọn jẹ́ dànù. Bíbélì sọ wípé ẹni tí ó bá fi idà pa ènìyàn nípa idà ni a máa fi pa. Ìwé òfin ilẹ̀ wa sọ wípé ẹnikẹ́ni tó bá digunjalè tó gba ẹ̀mí ọmọlàkejì ẹ̀ wọ́n máa fi ẹ̀yìn ẹ̀ tí àgbá ni gbogbo ọ̀nà tí wọ́n máa fi ẹ̀yìn yín tí àgbá ni màá bá yín tọ̀ bẹ́ẹ̀ ni bàbá olóyè ẹ̀yin náà èyí tó wà lọ́wọ́ yín pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ rẹ̀ ẹ̀ràn ilé lọ sí school kò graduate kó tó kúrò ní school eléyìí ò láǹfààní àti lọ sí school rárá kò sí iṣẹ́ kan pàtó tó ṣe kí wọ́n ṣe pé bóyá wọ́n lọ sí school wọ́n graduate wọ́n lọ ṣiṣẹ́ ní ọ́fíìsì kan o ni wọ́n fi ń rí owó tí wọ́n kó wá fún yín tí wọ́n fi mú yín lọ sí ibi ilẹ̀ tí ẹ̀yin dórí ilẹ̀ tí pásítọ̀ wá gbàdúrà sàbá àfàlẹ̀ mú lọ bẹ̀ tó gbàdúrà sí tínú yín dùn wọ́n ń wá owó kan wọ́n kó wá wọ́n kọ́ ilé sórí ilẹ̀ tí wọ́n rà fún yín ẹ pé gbogbo èèyàn sílé ọ̀hún ẹ̀ẹ́dẹ̀ mọ́ṣẹ́ pàtó kan tí wọ́n ṣe. fúnra mi mo tẹ pírẹ́sì mi ò tẹ ẹgbẹ́ aláfa mi ọ̀ ní táìmù fún mi àdé lọ síbẹ̀ mi ò tẹ sílé mo rí pé ilé yẹn wà òkè. wọn ò kọ́ṣẹ́ kan tẹ́ ẹ̀ bá sọ pé lọ sí ìdí ọ̀dọ̀ tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọ̀gá wọn tí wọ́n kúnlẹ̀ tí wọ́n gbàdúrà wípé iṣẹ́ tí wọ́n kọ́ rèé tí wọ́n fi ń rí owó wá láti bẹ̀. ẹ̀ ń gba owó yẹn ẹ fi ń ṣe nǹkan míì láì mọ ibi tí owó ti ń wá ṣe bẹ́ẹ̀ yẹn ti rí pé bí adigunjalè owó ẹ̀jẹ̀ owó ẹ̀kún òní ẹ̀ ń gbà tí ẹ̀yin ná. mi ò rán wọn ní tó lè hàn ọ̀dẹ sọ pé oko olè náà ti ń kówó wá fún mi. ìdájọ́ ti dára ẹ o kò sí pàǹdájọ́ kan káàkiri mọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń lọ sílé ẹjọ́ ojú ayé yín láì tí ì kú yín ó làwọn ọmọ méjì tẹ́ bí tí wọ́n jáde nínú ẹ̀jẹ̀ kan náà tí wọ́n ń bára wọn lájọṣepọ̀ oh God irú òbí tí yín ó yẹ kẹ́ ẹ fọwọ́ bójú títí gbogbo ayé yín máa fi tán ni nítorí ẹ̀ láǹfààní láti tó àwọn ọmọ yín nítorí 2,000 naira 2,000 naira ẹ kó àwọn ọmọ lọ sí ìdí oògùn kan lọ máa búra ta ló mọ̀ bóyá àwọn èpè burúkú tó wà nídìí àwọn oògùn tẹ̀yìn gbàgbọ́ nú ẹ̀yẹn bóyá ó àfẹ́ tí wọ́n ẹ̀ mọ̀ ẹ́ ṣe rò pé ojú lásán náà ni wọ́n fi ń gbébọn téèyàn fi ń bọ́ sí ojú títì tó lọ fi ń jalè èpè lè wà lára ẹ o tá a bá tiẹ̀ sọ pé tí wọ́n wà nù wọn èpè náà lè pẹ̀lú ẹ̀ wẹ́ẹ́ ṣe rí ẹkún tí ẹ̀ ń sun yìí kò ní mínì lójú tèmi o nítorí irú ẹkún tẹ̀ ń sun yìí ó ní wọ́n máa ń pè ní ẹkún alẹ́ tàbí ẹkún àsunlọ. ẹkún ìgbẹ̀yìn tó yẹ kí n sún ni mo ń sọ yìí. nítorí àwọn ọmọ méjèèjì ojú yín ò ní wọ́n ṣe máa pa wọ́n ìgbà tẹ́ ẹ̀ láǹfààní àtúntọ́ wọn bó ṣe rí nìyẹn ṣe ti gbọ́ sorry olóyè sorry constable. ẹ̀yin ọmọbìnrin ìbájọ́ ni ìbídùn ìdàpọ̀
ẹ̀dẹ̀ bà ọjọ́ alẹ́ mi jẹ́. Ẹ pẹ̀lẹ́ olóyè. Inú mi ò bá dùn tẹ́ bá lè fi style mú sójú padà. Mo wá ọ̀rá ọmọ ìkan ti bojú mi jẹ́ mi ò lè lógo mo wá òkè. Oh shit. Jẹ́ kí a tó gba àdúrà ìkẹyìn fún yín, ìjà rí ẹnìkan tàbí ìkejì tí ó ní nǹkan kan tàbí ìkejì láti sọ láàrin yín. Alàgbà, mo lọ́rọ̀. Ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ gbogbo abiyamọ. Èyí tó jẹ́ pé níṣe náà máa ń wá aago aláago ṣiṣẹ́. Èyí tó jẹ́ pé wọn kì í béèrè ibi tí ẹ̀dá ẹgbẹ́ wọn ti là tó máa ń forí wórí. Bàbá mi lé mi síta, èmi àtàbúrò mi. Ó ń fọmọ wọ́mọ, ó ní ká wá kúnṣẹ́ ọwọ́ wa. Ìwé kò ràn wá, iṣẹ́ kò ràn wá lọ ṣe. Ó jókòó sílẹ̀, oúnjẹ ó mu, kò béèrè iṣẹ́ tá à ń ṣe. Bàbá mi, alàgbà, òun ló dúró síbẹ̀ yẹn. Ó fẹ́ sunkún láàárọ̀ kùtùkùtù. Ẹ wo bó ṣe ń káwọ́ lórí tó wá ń sunkún lọ́jọ́ alẹ́. Lẹ́yìn ajẹ́ ẹ̀kọ́ fún gbogbo abiyamọ bíi títí yín. Alàgbà, ǹjẹ́ ìdáríjì kan wà ní òde ọ̀run bí? Ẹ gbàdúrà fún wa, èmi àtàbúrò mi, torí mo ti ṣe ayé jẹ, mi ò dẹ̀ fẹ́ wọnú náà. Ẹ gbàdúrà fún wa. Ẹ jọ̀ọ́. Mi ò dára, àmọ́ ibi dùn sórí ibi tó bá lé ayé mi dé. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, kí Olódùmarè kó dárí gbogbo àìṣedéédé yín jì yín, kó mú ìpẹ́ burúkú kúrò lójú yín. Gbogbo nǹkan tẹ́ bá ti ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀, kí Olódùmarè kó má kà sí yín lọ́rùn. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Get set! Stand by!